ọlọ́run táwọn ọmọ sábà kí àwọn ẹ̀rọ ọlọ́run tó lè láwà ní ara yìí fún wa láti máa jẹ fún wa ọlọ́ba amadéjì ọlọ́ba ọlọ́run abẹ́gbẹ́wọ́ ọpẹ́ lẹ́nu báyìí. Ṣé ìgbà ẹ̀dùn àdún kan? Àwọn ṣe é bá ìgbàgbé fóònù yẹn o. Wọ́n ti bẹ̀rẹ̀ ọdún nìyẹn ọ̀pọ̀ alẹ́. Akú ọdún akú ìyèdún níbi yóò tẹ́tí lórí ẹ̀fẹ́ láti máa wò wá níkànnì Àjíàrà Màlífà TV. Adúgbò púpọ̀ lọ́wọ́ gbogbo ẹ̀yin lólùfẹ́ pátápátá pé ẹ ṣé ẹ kú gba gbogbo ẹ tẹ́ subscribe fún wa. Mo tẹ́ pé máa bá wa share àwọn post wa. Pàápàá gbogbo ẹ tó jẹ́ mùsùlùmí tẹ́ wà níkànnì yìí mo fi àkókò yìí kí wa wípé akú ọdún akú ìyèdún láṣẹ Èdùmàrè ànífi eléyìí ṣe àṣemọ́lá àjẹkànṣọ́ Ọlọ́run. Ẹ túbọ̀ ràn wá lọ́wọ́ ìfẹ́ wa ẹ jẹ́ kó wà lókàn àyà yín ẹ bá wa máa share àwọn post wa ẹ bá wa comment ẹ bá wa like tẹ́ bá ti wá subscribe tán ẹ ti mọ notification button yẹn ẹ bá wa tàn torí tá a bá ti ń fi àwọn ètò wa síbi lọ́lọ́kan òjọ̀kan ẹ máa lórí ọ̀fẹ́ láti máa rí wọn wò. Ó yá ẹ jẹ́ ká tún eléyìí náà títí ọdún yídì. Ó yá ẹ jókòó kẹjẹ́ ká fún ojú ló ń jẹ útúbà eléyìí táwọn ìmáàmù wa ṣe ní yídì tàkè lónìí. Àtẹ̀lé fọwọ́ ọba gbogbo wa ìdílé àtúntà ń ṣe ń lé kalẹ̀. Àwa dúpọ́ fọlọ́ ọba, àwa sẹ̀yìn fọlọ́ ọba, àwa sọpọ́ fọlọ́ ọba, a sì wá fún tọrọ orí tuntun fún ìlọ́dọ̀ ọlọ́wọ́ ọba. Ìgbà pè ní ibi òfin tá a pè ní ọdún náà nìyẹn. Akọ̀wọ́pọ̀ àwọn mùsùlùmí lọ́kùnrin lóbìnrin. Akọ̀wọ́pọ̀ àwọn mùsùlùmí tá à ń pè wá lọ́kùnrin lóbìnrin. Sallallahu alaihi wasallam. Ẹ wá rí wọ́n ní táìpù ní ọdún tó ti ọdún yìí gẹ́gẹ́ bá a ṣe máa ọdún iléyàtà ń ṣe yìí ẹ wá láti orí àbábá ńlá wa nígbà Ibrahim gẹ́gẹ́ bá a náà ṣe máa ìta rẹ̀ tí ó sásìkò láti sọ bí ó ṣe wáyé ìwáyé ọdún náà lọ́dún náà lọ́rùn tí Ọlọ́run ò fẹ́ kí Ibrahim ọpa ọmọ rẹ̀ Ismail because gbọ́dọ̀ ọba máa tọ́lọ̀ fi àgbò tọ́lọ̀ fi rọ́pò fún lànàbíwá Muhammad sallallahu alaihi wa sallam lọ́wọ́ wà lùbáríkà lára lànàbíwá Ibrahim lórí ilé ìkàlẹ̀ lórí pẹ́tọ̀ èyí tí bàbá ńlá wá sí lóòótọ́ sí ẹjọ́ wa ló tẹ̀síwájú ká máa ṣe lọ kó máa fi jẹ́ ìrántí lànàbíwá Ibrahim lórí tó máa fi jẹ́ wípé àtúwọ̀ àlùbáríkà bọ́lọ̀ ń dẹ́pọ̀ lànàbíwá Ibrahim bọ́lọ̀ ń tẹ̀sí ní ọ̀gbọ́n ìgbọ̀ngàn wa. Ànábì Muhammad sallallahu alaihi wa sallam ànábì wa bá wa gbà alábọ̀dọ̀ ọ̀rọ̀ ọba ó sì sáyẹn ó sì sáàpù kí ni sáàpù tó sáàpù òun ní kí ànábì ní gbogbo ẹni ọba ń pa ẹran iléyà tó pa àgbò àbí màálù àtòkè ọmọ tá a máa pa fún sọdún yẹn tó bá pa fún Ọlọ́run lóòótọ́ ọdún báyìí ànábì ní ládàá tẹni náà ó mi ọjà àti ládàá tí òun ká ládàá rẹ ní iye òǹkà ẹran tí ń bẹ lára àgbẹ̀tà pa àbí màálù àgbègbè ìgbà yòókù tó ṣe pọ̀ tó yẹn òun ni ládàá bá mi. Àwọn bàbá wọn bẹ̀rẹ̀ ànábì yìí pé ànábì ṣé ọmọ tó ń sọ àbí òdìdí awọ ẹran ọ̀kan ànábì ní awọ tó ní mò ń sọ iye tí ń bẹ lára àgbò àbí màálù àbáwọn yòókù tó ṣe pọ̀ tó òun ni ládàá ẹni ọba pa ẹran léyà tí ó ṣe pọ̀ tó wájú Ọlọ́run. Àpòpọ̀ àwọn mùsùlùmí lọ́kùnrin lóbìnrin. Àpòpọ̀ àwọn mùsùlùmí lọ́kùnrin lóbìnrin. Wọ́n sọ fún wa wọ́n ní gbogbo àwọn mùsùlùmí lọ́kùnrin lóbìnrin kí ni wọ́n ń tòwé lórí ire kìí ṣe pé kò ń sórí ire lẹ́ni ọba ní òun aṣọ ọdún rà òun aṣọ tuntun la yídì àbí òun ra bàtà tuntun àbọ̀wọ̀n ló tẹ́lẹ̀ pé wọ́n tẹ̀ ní yídì èyí yìí kọ́ lórí ire gàgàgàgà wọ́n ní tó ń tòwé orí ire òun ni gbogbo ẹni wọ́n bá ti lọ́ọ́ ti sẹ́lẹ̀ tó sì mọ pé ká fún Ọlọ́run ọba lórí ibi ọdún iléyà ọba wọn láyé tó sì fi ìbẹ̀rù Ọlọ́run ló gbogbo tó sí ayé rẹ̀.
إلى الله تعالى ورضوانه فقد تقى الله وتقبل الهدى منا من النار عليها كافيا واحييني بصلاتي فإنما الدين كله بمالتي وبسلامه. Allahu Akbar. Wọ́n ní báwọn pèlè oríire ọdún òun náà lẹni tó rí ìyọnu ọdún ọba lóòjọ́ ọdún tó ṣe tọ́lọ́wọ́ ọba fẹ́ lóòjọ́ ọdún tọ́lọ́wọ́ ayọ́rọ́ sí i tọ́lọ́wọ́ sàánú ẹ̀ irú ẹni bẹ́ẹ̀ òun lẹni tó ṣe oríire lóòjọ́ ọdún. Wọ́n ní fún wa sákèésí ọdún làṣẹ yìí tó bá dá ṣùgbọ́n wọ́n ní ẹjẹ́ gbìyànjú ká lọ kírun ẹ mẹ́ta á ṣe ọdún bẹ́ẹ̀ ìran wa mọ́lẹ̀ fa àwa tí a sì máa yọ zakat ẹni ọlọ́run bá ní àdúgbò wà lọ́wọ́ rẹ̀ wọ́n ní ẹ má jẹ́ àgbà tó ká yọ zakat lẹ́yìn nígbà máa tún ṣe tó ní èyí pọ̀ lóògùn ọdún òun ní ike ìwọ ará àdúgbò ẹ̀dá ń máa ní pàtàkì ẹni wọ́n bá súnmọ́ wa ẹ̀dá ṣe dáadáa sí nínú rẹ̀ ó dùn ọjọ́ mùsùlùmí ni ọjọ́ mùsùlùmí ni ẹ̀dá rí tó bá wà tó ń dùn lónìí òun náà rí ìdùnnú lọ́dọ̀ tiẹ̀ náà láti ju àwọn òbí wa nínú pọ̀ bá ní ìjọba ó jẹ́ kí wọ́n lọ ní sófin rẹ̀ ni yóò gbàdúrà fún inú rẹ̀ ó sì tòun bá ìwọ́n náà ṣe nǹkan fún un ẹ̀dá gbìyànjú ká ṣe é lónìí. Gbogbo èyí tí wọ́n sọ fún wa nìyí ọlọ́mọdé afọ́dáfọ́dá tí wọ́n rò fún ẹgbẹ́ láti àgbà fún wa ní wọ́n fún ọlọ́mọba ọba tá a lè ròyìn ẹ̀tàn ọba àkàtà olóore ọba akọ́jájí ní orúkọ rẹ̀ lè tán láéláé ọlọ́wọ́ ọba náà ìfẹ́ ọlọ́run wọ́n máa bá gbogbo àwọn ànábì ọlọ́run tó ti lọ àtàwọn tí ò jíṣẹ́ àti gbogbo àwọn ẹni tó ti lọ ẹjọ́ ti amen láti amen láti amen. Apẹ̀rẹ̀ lójú ìjọba. بسم الله الرحمن الرحيم بسم الله الرحمن الرحيم والله احد ẹrú ọlọ́run táwọn sábà kí àwọn ènìyàn. ẹrú ọlọ́run tó ní náà adé ara yìí fún wa ajé fún ọlọ́ba amadéyèsí ọlọ́ba ọlọ́run abẹ́gbẹ́rẹ́ ọpẹ́ lókè báyìí owó ọpẹ́ àbáwá abẹ̀lẹ́wáyìlì ẹ̀ka fún wa lóko ọpẹ́ ọpẹ́ ìwọ́n mi ní àti ọpẹ́ lọ́wọ́ àbáwá abẹ̀lẹ́wáyìlì àwọn àkókò ọdún àyè Ìdágbére báyìí. Àwọn aṣẹ́kù ẹ̀rọ ọdún àti Ìṣe nígbà tí mo jẹ́ káwọn má ṣe ìlọ̀ ọdún kan.
Ìyá mi lè wá gbà ẹ̀wà kú ọdún. Ṣé ni màlúwo jẹ́ bàálù wá ṣe ní lọ́dọ̀ àwọn ṣe ta òrìṣà pé ìwáyé. Fóònù méjì bẹ lọ́wọ́ mi bíbà yìí ní àpẹẹrẹ wò. Ọ̀bá tí fóònù ẹ wá sọ wẹ̀. Fóònù méjì ni o. Fóònù méjì. Àwọn arílò. Ẹ̀wà kú ọdún. Àṣeyìṣe tó ṣe ní Ọlọ́run á ṣe ìrọ̀rùn ọdún kan. àwọn ṣe ta ìgbàgbé fóònù yẹn o. Wọ́n ti bẹ̀rẹ̀ ọdún nìyẹn. Ọ̀pọ̀lẹ̀. Gbogbo àmọ̀kú ọdún. Àṣeyìṣe tó ṣe ní kọ́dún. Allahu Akbar. Allahu Akbar. Allahu Akbar. Láti ju ẹran. Ibi tí a ti kí yídì lówùúrọ̀ òní òun náà ni amúwáṣojú wòran yín yìí. Ẹgbẹ́ Ọlọ́run bá ọdún ayọ̀ la máa ṣe o, àní fi ọdún ilé ìṣe àṣemọ̀ insha Allah bí kúrọ́tì láì. Tí ó bá fi dọdún tó bọ̀ gbọ́ tá a tọrọ àràfá tá a tọrọ Mẹ́kà lágbára Ọlọ́run bá ìrọ̀rùn ni ó jẹ́ o. Ẹ jẹ́ ká rántí ṣe ọdún jẹ́jẹ́ o. Ma salam.